lánàá alárèéjú àgbà nǹkan gbé nǹkan hanu o mínísítà fún ọ̀rọ̀ náà lẹ̀ tíríkì nàìjíríà Oloye Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́ẹ̀sì Bayo Adelabu ó ṣe gudugudu méje yàyà mẹ́fà o òun ní Jagaban president wa fún nàìjíríà Ahmed Bola Tinubu ó ní wọ́n kó ráìsì 10,000 bags fún wípé kó ha fún wa nípínlẹ̀ Ọ̀yọ́ ó pe Muslim community ó pe Christian community ó pe àwọn oníṣẹ̀ṣe ó pe àwọn mọ́gàjì ó pe gbogbo èèyàn lókọ ó pe gbogbo àwọn oníwèé ìròyìn gbogbo rédíò station tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ bíi 52 gbogbo wọn pátá ló fún ní 50 bags ráìsì gbogbo rédíò station gbogbo rédíò tí ń transmit àti tòkè Ògùn ní o àti tìsàlẹ̀ Ògùn ní àti tìbàdàn ní o gbogbo wọn àti tìbàràpá ní ẹgbà ráìsì. ìdá ọkàn àwa tá à ń sọ̀rọ̀ yìí náà ráìsì kàn wá ní ká afẹ́yìn olólùfẹ́ wa tó ń sọnú ọ̀rọ̀ rẹ̀ Adébáyọ̀ Adélabú ó ní igbó tó dí gágá ní ìjọba àpapọ̀ fún òun san ó ní ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run òun ò rí gbóná san ó ló ní mínísítà nọ́mbà 47 tí ó jẹ ní nàìjíríà níjọ́ wọ́n ti dá nàìjíríà lẹ̀ ó ní 46 mínísítà ti jẹ ṣáájú òun kó tó kan òun ó ní wọ́n ṣe ọ̀rọ̀ náà wọn ò rí ṣe o ó ní òun tóun ò tó èékánná Bọ́lá Ìgè ọ̀dàkọ̀ Bọ́lá Ìgè nú àwọn tó ti wá tí wọ́n ti ṣe mínísítà náà mọ̀nàmọ́ná tí wọn ò rí ṣe ó ní gbogbo ọgbọ́n òye ìmọ̀ ìjìnlẹ̀ àtòṣèlú tí Bọ́lá Ìgè ní ó ní wọn ò jó rí náà òun ṣe o ó ní ṣùgbọ́n òun nígbàgbọ́ pé ìdánwò ńlá ni olóyè Bọ́lá Ahmed Tinubu gbé síwájú òun nígbà tí ń sọ wípé báwọn ọ̀bá rí náà ṣe tí wọn ọ̀bá rí náà mọ̀nàmọ́ná lò bó ṣe tó àti bó ṣe yẹ kí wọ́n má dìbò ẹlẹ́ẹ̀kejì fóun pé ìlérí tó lágbára ni o ṣé ká má parọ́ mo fi Ọlọ́run búra ọ̀rọ̀ tí mò ń sọ fún yín iná wà nù stúdíò tọràn júlẹ̀ látàárọ̀ iná sì wà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo fi ọba tó ní mí mo fi ń búra fún yín èyí tí ń sọ fún wa wípé iná ti ń rẹ́gúlà ó lóun gbé láti mẹ́gáwáàtì 3 àwọn ti gbé dé mẹ́gáwáàtì 4 báyìí wọn náà sì nígbàgbọ́ wípé nígbà tí a bá parí ọdún yìí yóò máa lọ bí mẹ́gáwáàtì 5 sí 6 ó ń tó bá ti débẹ̀ tán ó lè ẹni tí ọba ní ìdí iná ní ọmọ pa ó ní gbogbo nǹkan ní ọmọ fọ́nù fíríìjì wípé náà mọ̀nàmọ́ná yóò lágbára bẹ́ẹ̀ lóòótọ́ sì ni ẹ lè fi náà mọ̀nàmọ́ná wé dísù láéláé o ní ọ́fíìsì tèmi ní stúdíò tèmi o ìyàtọ̀ tó wà láàrin oṣù yìí sí dísù àti náà nẹ́pà tá à ń lò bíi 90,000 ni lóòótọ́ o káàdì gbéra ókè sí o àsanwó káàdì ju ti tẹ́lẹ̀ lọ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a lè fi wé láíláí nígbà tá a yọ síra wọn ó tún kù owó yàtọ̀ fún yùn ládùúgbò ibi tí àwa wà tá a lọ́fíìsì sí olójú ìgbà tó lè tan jẹnẹrétọ̀ ńbẹ̀ bọ́ bá ti ń di alẹ́ tó bá ti kọjá aago 12 ó lè tan jẹnẹrétọ̀ ládùúgbò wa yàtọ̀ fún yùn pòlísàn ni o gbogbo tí ń pòlúùtì afẹ́fẹ́ ni o àlàáfíà ara wa kọ́kọ́ jẹ wá lógún ariwo gbọ̀ngàn jẹnẹrétọ̀ dínkù ẹ̀jẹ̀ á mọ̀ wípé wọ́n ṣe débì kan o wọ́n bá débi ọ̀dà pẹ̀lú ògùn Ọlọ́run mínísítà Adébáyọ̀ Adélabú pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́ẹ̀sì tó bá rí iná ṣe iná Nàìjíríà ṣe tó bá dúró kò sí ní tó bá fẹ́ gbà lọ́wọ́ wa ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì sọ wípé òun múre bọ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ o ẹ mọ̀jọ́ dàbí campaign ó ní ìrẹsì tí a kó fóun àti gbogbo ohun títún ń bọ̀ ó ní kì í ṣe fẹ́gbẹ́ kan o òun ò béèrè káàdì ẹgbẹ́ o kì í ṣẹgbẹ́ ẹlẹ́yẹ àbẹ́gbẹ́ eléku o gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba àjẹjẹsà ọba àjẹ Ìgbò ọba àjẹ Haúsá tàwùsá community wọn kó fún wọn o tàwọn Ìgbò wọn kó gbogbo ẹ̀ fún wọn ó jíṣẹ́ fún àwa o èmi bí ẹnìkan ó jíṣẹ́ o
mo sì ẹja ẹ tí ojú òpó lẹ jáwọn èèyàn jẹ̀bùn gbogbo ilé ńkọ́ o àlàáfíà ni o. ẹ máa bá ń dákọ ilé ẹ máa bá ń dákọ yín fún gbogbo ilé kí wọ́n máa gbọ́. orúkọ tèmi ni Ọlálékan Àyìndé táwọn èèyàn mọ̀ sí abẹ́rẹ́ ọ̀rọ̀. abẹ́rẹ́ ọ̀rọ̀. èmi ní bá mi sà. a wá láti ilé iṣẹ́ Duran Organic Health Limited ilé iṣẹ́ tó ń ṣe àwọn oògùn tó ń ṣe ìwòsàn ara. ṣé ẹ̀yin ní alẹ́ ń ta oògùn tẹ́ ń sọmọ tálíkà àdọ́lọ́rọ̀. pẹ̀lú ògo Ọlọ́run sà. kí ni ìyá mú wá ń ti wọn. orúkọ mi ni Mrs. Gbàdámọ́sí ìlú Èkó lèmi wà mo wá sí ìlú Ìbàdàn láti sọ iléeṣẹ́ wa di mímọ̀ fún wọn ní ìlú Ìbàdàn. àwọn kan dẹ̀ ti gbọ́ nípa wa dáadáa láti last year láti ń polówó. Organo Gold International òun la gbé wá. Organo Gold ń ṣe kọfí oríṣi méje là ń ṣe nílé iṣẹ́ Organo Gold. oríṣi méje a ní kọfí tó jẹ́ black coffee là ń pè é. èmi ní sugar level èmi ní blood pressure ó máa attend sí wọn ó máa ń ṣiṣẹ́ fún dáadáa a dẹ̀ ní latte tó ń ṣiṣẹ́ fún ulcer patients ó dẹ̀ tún da fún prevention àbá fẹ́ kó ṣe wá àbó tí ń ṣe wá then a ní king of coffee ó jẹ́ coffee tó da fún maintenance of our organs wa. gbogbo àwọn nǹkan tí mò ń rí yìí ọmọ dàbí pé imported làwọn. imported ní ìlú Amẹ́ríkà láti kó wọn wá gbogbo ẹ̀ ló dẹ̀ ní NAFDAC. láyé tí àwọn ìjọba wa ní àmọ̀nà dọ́là mọ́ ìbò láti ìlú Amẹ́ríkà ó wà available alọ́fíìsì wa ní Ìkẹjà lẹ́kọ̀ọ́ a dẹ̀ ní distributor káàkiri ní Ìbàdàn bí. ó yẹ farabalẹ̀ kẹ́ ẹ sọ ṣẹ́ tí ń ṣe lọ́kọ̀ọ̀kan. ok sir sherry king of coffee wa àwọn tó bá ní liver health issue kidney health issue stroke condition tó ní stroke àbí prostrate in men àwọn ni àbí fibroid àwọn ni wọ́n máa ń lo king of coffee wa. fún ni black yẹn. o ní king nìyẹn. okay. then a ní supreme yẹn ó máa ń fún ọkùnrin ní energy àwọn tó bá ní waist pains àwọn ọkùnrin tí wọ́n lè perform dáadáa àbí tó ní watery sperm àwọn ọkùnrin tó ń sá lọ yàrá kejì fún ìyàwó wọn ẹ jẹ́ kó lo supreme wa kán wá jẹ́rìí sí i. a ní àwọn mọ́kà wa fún obìnrin bákan náà obìnrin tí ò gbára dúró fọ́kọ dáadáa ẹ jẹ́ kó lo mọ́kà wa then ó dáa fún fibroid náà then a ní green tea wa dáa fún ojú àwọn tó bá ní hepatitis àbí ojú àbí skin problem àbí eye problem then a ní hot choco wá dáa fún àwọn ọmọ school àbágbàlagbà tó máa ń gbàgbé nǹkan so wọ́n máa ń rán wọn létí ẹ̀ òun ni hot choco wa gẹ́gẹ́ bí mo ṣe sọ láti wá dáa fún ulcer patient and black tea wa ó dáa fún sugar àwọn tó bá ní sugar issue àbí BP ó máa help wọn. ẹnìkan ṣe á sọ pé wọ́n dẹ̀ ti ní testimony lé lórí. ẹnìkan sọ pé òun ń ta àwọn tíì yìí láàrin oṣù méjì òun gba mọ́tò so possible. òótọ́ ni ààrẹ ni tó lò ó tó bímọ tí ò expect kó o tẹ̀ lè lóyún ó dẹ̀ bímọ òun tẹ̀ ń ṣe testimony ẹ̀ káàkiri nìbàdàn yìí náà ni. adẹ̀ láwọn tó ṣe tó jọ lóró ọlọ́rọ̀. níbo làwọn yẹn ti rí mọ́tò ẹ̀ńtọ́ tà láàrin oṣù méjì. tó bá ti bá wa dòwò pọ̀ ní adẹ̀ máa ṣàlàyé fún wọn bó ṣe máa tà á ní àwọn a need more distributors tẹ́ bá dé Obeki pharmacy ẹ máa rí product wa ń bẹ̀ gbogbo product wa ló wà ní Obeki pharmacy then a tún ní challenge a ní distributor ní challenge a ní UI. nọ́mbà yín tí ẹ pè fáwọn èèyàn bẹ́ẹ̀ni sá àwọn èèyàn máa pè yín sí àwọn tí wọ́n bá nílò rẹ̀ abẹ́rẹ́ orin o sáàwò lọ́dọ̀ tiwa n tó kó lọ́wọ́ ọ̀run mo mọ̀ pé ewé àti egbò tiwantiwa. bẹ́ẹ̀ ni sà ọ̀pọ̀lọpọ̀ nìkan mọ̀ ṣe mọ́ ní kó lọ gbàdúrà ṣe àdúrà ni ó mórí fífọ́ lọ àbí ni ó múnú rún lọ. àkọ́kọ́ product tiwa bùgá òun ṣiṣẹ́ fún kọkùnrin má lè ṣe dáadáa. ìyẹn ni bùgá. bẹ́ẹ̀ ni bákan náà ó máa mú kí ara obìnrin lè gbé sí ọkọ rẹ̀ nínú ilé. kábíyèsí Ọlọ́run. ó dẹ̀ tó ṣiṣẹ́ fún fibroid ìyẹn bùgá yẹn. ẹlẹ́ẹ̀kejì ògùn wa òun ni terminator yìí òun náà ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàápàá ọkùnrin tó bá ní àtọ̀sí gbogbo àwọn àìsàn oríṣiríṣi. ó sì ń fi gbogbo ẹnu ń pè ó pè tó ní àìsàn ọlọ́jọ́ pípẹ́. gonorrhea oríṣiríṣi àwọn nǹkan báyẹn ẹni eléyìí ló ń ṣiṣẹ́ fún. rio tonic yìí tiẹ̀ òun ṣiṣẹ́ fún gbogbo àwọn nǹkan tó bá ń bẹ lágọ̀ọ́ ara èèyàn tí ò dáa eléyìí tó sì máa ń jẹ́ kí ẹ̀mí ó kúrú ìlélẹ̀ ìṣiṣẹ́ fún gbogbo àwọn ọkùnrin tó bá máa ń ṣe fàájì káàkiri gbogbo àwọn nǹkan tí ò dáa mí wà lágọ̀ọ́ ara tó jẹ́ pé ó máa ń pààyàn díẹ̀díẹ̀
ó ní real tonic yìí ló ń ṣiṣẹ́ fún, ó máa ń fọ ẹ̀jẹ̀ ó dẹ̀ máa ń tó ẹ̀jẹ̀ sí lára kò sí ọkùnrin lè lò obìnrin náà lè lò. ọ̀dà ení ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá ṣé bugan náà ẹ fi ń ṣe networking ni àbí. bẹ́ẹ̀ ni sà oògùn mẹ́tẹ̀ẹ̀ta yìí. abẹ́ mọ́ gbọ́ rí pé wọ́n fi oògùn Yorùbá ṣe networking rí alákọ̀ọ́kọ́ lélẹ́yìí. bẹ́ẹ̀ ni sà. kí ló dé tí ọ̀dà yín lójú tẹ́ gbé sórí network. ọ̀gá wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà ń ta nísìn tó jẹ́ wípé àtijọ́ àti mú ó fẹ́ rí bákan fún wọn bọ́n bá lè fi àwọn oògùn wa yìí sí okòwò láti darapọ̀ mọ́ wa